He said to Mary, Ó sọ fún Maria. Holy Spirit is coming to Ẹ̀mí you. mímọ́ yóò tọ́ wá. Impossibility Kò ṣeé ṣe. will turn to possibility. Yóò tán tó máa ṣeé ṣe ní You want to ìrọ̀rùn. make a difference Ẹ fẹ́ fi ìyàtọ̀ in hàn. this life. You need the help of Holy Ẹ Spirit nílò ìrànlọ́wọ́ ẹ̀mí to mímọ́ transform your life. láti yí ayé yín You need padà. the help of Holy Ẹ Spirit nílò ìrànlọ́wọ́ ẹ̀mí for the mímọ́. purpose of God for your life to come to Àkó lè wá sí manifestation. ìmúṣẹ nínú You ayé need the yín. help of Holy Ẹ Spirit. nílò ìrànlọ́wọ́ ẹ̀mí Through the help of Holy mímọ́. Spirit, Nípa ìrànlọ́wọ́ ẹ̀mí the mímọ́. disciples of Jesus, Àwọn ọmọ ẹ̀yìn Jésù. they began to relevant Wọ́n bẹ̀rẹ̀ sí bá ìgbà because mú. Holy Spirit came upon Torí them. pé ẹ̀mí mọ́ bà lé I wọn. prophesy Mo wá sọ the tẹ́lẹ̀. remaining 2 months Àní oṣù méjì tó before the kù end of this kí year, ọdún yìí ó tó parí. I declare Mo pa á ní àṣẹ. Holy Spirit will come to Ẹ̀mí you. mímọ́ yóò tọ̀ yín wá. From today henceforth, Láti òní lọ. I prophesy Mo sọ through tẹ́lẹ̀. Holy Spirit, Nípasẹ̀ ẹ̀mí you will mímọ́. begin to Ẹ relevant bẹ̀rẹ̀ in sí the bá mighty ìgbà name mú of lórúkọ Jesus. Jésù.